dédé ìwòyí. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá nílé lóko lẹ́yìn odi. Ojú tí ẹ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Ìbànújẹ́ ó kéré, ó tóbi, kò ní jẹ́ ìpín mi àti yín. Lápẹ́ ẹ̀yin ẹ̀ṣẹ̀ ń wò mí nígbà àkọ́kọ́ ni. Orúkọ mi ni Dr. Hafiz Abọ́ládé. Mo kí wa pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ mi pátápátá. Ẹ̀yin tẹ́ wà lókè òkun, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ̀yin tẹ́ wà nílẹ̀ tá a wà yìí náà, gbogbo wa pátápátá mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin tẹ́ wà ń fún mi ní ẹ̀bùn, ẹ̀yin tí Ọlọ́run mọ̀, Ọlọ́run ó fi yín hàn títí dáadáa láìpẹ́. Ọlọ́run á fi yín hàn sówó, Ọlọ́run á fi yín hàn sọ́lá, Ọlọ́run á fi yín hàn sí àìkú baálé ọrọ̀. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin tẹ́ ti subscribe, mo dúpẹ́ o. Mo dúpẹ́ gidi gan lọ́wọ́ yín. Ẹ̀yin tí ẹ ti subscribe, ẹ dákun, mo bẹ̀ yín ni, mo bẹ̀ yín. Ẹ bá mi subscribe, ẹ bá mi share àwọn prógámù yìí. Lọ́pọ̀lọpọ̀ ẹlòmíín wà nínú ilé bí mo ṣe máa ń sọ, tó jẹ́ pé nǹkan ń ṣe. Ẹ bá mi wá nǹkan fìdílé, ṣe fìdílé nǹkan, ẹ má bá mi ká lọ. Bí mo mú wá fún wa lónìí, mo mú oògùn kan wá. Bóyá ní ṣọ́ọ̀pù ọjà wa tà, àbáwọn kan wọ́n ti wá da oògùn sílẹ̀, wọ́n ti da òkúta sínú ọjà èèyàn, wọ́n ti wá da oògùn sílẹ̀. Gbogbo orúfẹ́ ìwúwo tó bá wù ó ṣe tá a fi rọ́jà tà, oògùn ẹ̀ mo mú wá fún wa lénìí. Ewé tó wà lọ́wọ́ mi, ẹ ti rí báyìí, ewé oníkèéjìké òun là ń pè é. Àwọn kan ń pè é ní ewé ọlọ́wọ́ márùn-ún. Òun lè ń wò lọ́wọ́ mi, ẹ ti rí báyìí. Ewé oníkèéjìké ìtàkùn ni. Ewé ọlọ́wọ́ márùn-ún, wọ́n tún ń pè é ní ewé ọlọ́wọ́ márùn-ún. Ẹ bá wò báyìí, ẹ máa rí i pé ọwọ́ márùn-ún ni ewé yìí ní. Òun náà lẹ̀ ń wò yìí, ewé oníkèéjìké òun lẹ̀ ń wò yìí. Orúkọ táwa ń pè lọ́dọ̀ tiwa náà nìyẹn, ewé oníkèéjìké òun lẹ̀ ń wò yìí. Ṣé ẹ ti rí i? Báwo la ṣe máa wá ṣe é? Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí. Bá mi share àwọn prógámù yìí. Nǹkan tí ò bá yé yín, ẹ béèrè, ẹ share ẹ comment, ẹ bá mi pín ká kó lè jẹ́ àǹfààní fún ẹlòmíì. Ẹ ká lọ já ewé yìí, ká já kó pọ̀. A máa ń fi ewé yìí fọ inú ṣọ́ọ̀pù ni. A fi fọ ilẹ̀ẹ́lẹ̀ inú ṣọ́ọ̀pù. Kódà tá bá ṣẹ̀ṣẹ̀ gba ilé, a lè fi ewé yìí fọ ilẹ̀ẹ́lẹ̀ inú ilé yẹn, torí pé àmọ́ àwọn tó kó jáde kúrò ń bẹ̀, tàbí pé ilé yẹn gan àmọ́rú àwọn ẹ̀mí kan tó wà nínú ilé yẹn lẹ́mìí burúkú. Láti lè fi ewé yìí fọ ilẹ̀ nínú ilé náà, gbogbo ẹ̀mí burúkú ó sá jáde ni. Kò jù báyìí náà lọ. Ewé oníkèéjìké òun lẹ̀ ń wò yìí. Ewé yìí nìkan, báwo la ṣe máa ṣe é? A kó ewé sílẹ̀ lẹ̀. A ní gún ewé nínú odó o. Ilẹ̀ẹ́lẹ̀ lásán láti gún, a fi odó gún. Tábà tí wọ́n ń gún ewé yìí, ewé máa ń hùn yàn lọ́wọ́, ó máa ń hùn yàn lára. Tábà tí wọ́n ń gún ewé yìí, ẹ̀rọ ẹ̀, epo pupa òun là máa dà sí. A máa gún mọ́ ewé yìí, a máa gún epo pupa mọ́. Tábà tí wọ́n á gún tó ti kúnná dáadáa, a lọ fi fọ ilẹ̀ẹ́lẹ̀ inú ṣọ́ọ̀pù, a fomi díẹ̀ sí i pẹ̀lú epo láti fi gún. A fi fọ gbogbo ilẹ̀ẹ́lẹ̀ inú ṣọ́ọ̀pù yẹn. Pẹ̀lú ògo Ọlọ́run, ọjà tí ò tà, ṣọ́ọ̀pù rẹ tí wọn ò wá wò, táwọn èèyàn ò wá wò, ṣọ́ọ̀pù tó ti pa, tọ́jà ò tà bẹ́ẹ̀ mọ́. Ẹ jẹ́ ká lọ wá ewé oníkèéjìké, ewé oníkèéjìké àti epo pupa. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ mi pátápátá. Ẹ̀yin tẹ́ ti subscribe, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin tẹ́ ń fún mi ní ẹ̀bùn kan sí kejì, tẹ́ ń fún mi ní ẹ̀bùn owó, mo dúpẹ́ lọ́wọ́ yín. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní diaspora, n ò ní gbé dìgbàdìgbà wálé. Ẹ kọ́lá àtẹrù tó wà níbi tẹ́ wà yín náà lẹ́kọ̀ọ́ wá bá wa nínú níbi tá a wà yìí. Àwọn tá a wà láfíríkà ńkọ́, ilé ò ní gbóná mọ́ wa, ọ̀nà ní nà wá. Àwọn táyìn sí ìjọba,
ọkọ́ ọba àdábà ò ní sá wa lẹ́sẹ̀. Àwọn tá à ń ṣiṣẹ́ ọwọ́, iṣẹ́ ẹjọ́, iṣẹ́ ọ̀ràn, àtèmi àtẹ̀yin àní bá wọn gbà á. Gbogbo ẹ̀yin tẹ́ ń tajà pátápátá àtàjèrè lẹ máa tà, torí pé ọmọ ẹ̀ta ló ń tà kọ́mọ ẹranko tó tà. A ní rí jù báyìí lọ lórí ètò àṣírí eléwé àti egbò yìí. Orúkọ mi ò yí padà, orúkọ mi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín. Orúkọ mi náà ni Dr. Hafiz Abolade. Ojú tẹ́ fi ń wo mi ojú náà ò ní fọ́, èyí tẹ́ fi ń wo mi etí náà ò ní di, èyí tẹ́ fi ń gbọ́ mi etí náà ò ní di o. Ire o, ó dìgbà kan náà.